tá a bá rẹni tí bá ń palẹ́dà ẹnu tí ń sọ jákú tí ń sọ fátafàta pé òṣogùn ògùn ń bẹ o wọ́n ní bí èèyàn bá mú òwú tó lóun fẹ́ fi faná tó ní ọ̀tẹ́rù wọn bá ń tí èèmọ̀ náà ló mú o ògùn wà o fún àpẹẹrẹ inú mi dùn pé mi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ mí ní gbajúgbajà orúkọ mi ní Everlasting Akeem Oyeleke Everlasting Music náà ohun tí mo fẹ́ fààyọ ń bẹ̀ ni pé mo jẹ́ nìkan tí mo ń travel tó pé tí wọ́n bá pè á lọ pé ká lọ ṣeré ń bí á ṣeré ń bí á ṣeré lọ́hùn mo fi lé lẹ́ǹjọ́ kan mo lọ ṣeré níta nígbà máa fi dé sínú ilé tí mò ń gbé mo bá obìnrin kan àti ọkọ ẹ̀ ìgbà tí mo kọ́kọ́ wọlé tí mo rí ibi tí wọ́n jókòó sí mo rí bí ọmọ obìnrin yẹn ó ń fọwọ́ fa irun orí ọmọkùnrin yẹn nígbà téèyàn ṣe love in Tokyo wá gbẹ̀gbẹ̀ wọn kọjá mo bú sẹ́rìn àtẹ̀mí wọnú ilé tí ọmọkùnrin bá ti wá jáde lọ ó máa ń lọ ṣiṣẹ́ ń ta ni àmì ìlérí lọ fúnjọ́ mẹ́ta ní lọ fún ọ̀sẹ̀ kan tó náà tó darí dé ọ̀tẹ́mi bá ti wọlé ó máa ń rí ọmọbìnrin yẹn tó tí àwọn tèmi bá rẹ̀ ti sóúnjẹ á sóúnjẹ á pe ọmọbìnrin tó yàwó mi ìdílé ọba ló ti wá ó máa ń gbóúnjẹ fún ọ̀pọ̀lọpọ̀ yẹn á sóúnjẹ fún ọmọbìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ ní pé gbogbo ohun tí ìyàwó mi bá fẹ́ ṣe ọmọbìnrin yẹn ń bá ṣe ó wá dijọ́ kan tí mo sọ pé oògùn wà gangan rẹ̀ mo rí pé ọmọbìnrin yìí ó wọnú ilé wa pẹ̀lú ọmọkùnrin kékeré tọmọ yìí di bí ọmọ ọdún bíi 2 sí 3 so ọmọ yẹn dẹ̀ ní ọjọ́ ọmọ tó yẹ pé ọjọ́ ọmọ tó pé tó wà ẹ́ẹ̀dì dáadáa èèyàn láyè kí ọmọ ẹ̀ bó ṣe máa ń ṣeré kiri inú ilé àdìjọ́ kan a dẹ̀ máa ń lọ sí ọjọ́ bíi àmọ̀nàbì tá à ń pè ní mólúdnàbì mólúdnàbì tá a ń ṣe ń gbà náà lọ bọ́ sásìkò mólúdnàbì ó wá jẹ́ mólúdnàbì bàbá wa Sheikh Abdulrasaq ní Elékùrọ́ so a ṣe mólúdì wọn tán àwa àtọmọbìnrin yìí àjọ lọ ni gbogbo mólúdì tí a bá ń lọ àjọ máa ń lọ ó wá di ọjọ́ kan ọmọ bàbá wa Sheikh Abdulrasaq nínú ọmọ wọn nígbà náà lọ wọ́n ń pè ní Sheikh Bai wọ́n wá ń ṣe mólúdnàbì ọ̀sán ló bọ́ sí ní Sablak ní express yẹn ọ̀kan tó wà ní Sablak ìbẹ̀ ní kìnìún yẹn but fortunately ọ̀sán ni mólúdì yẹn bọ́ sí wọ́n wá ń ṣe lọ wọ́n ń ṣe lọ gbogbo ẹ̀ ń dà ó ń dùn ó ń ṣùṣù ìtumọ̀ abẹ́ fàyọ níbẹ̀ ni pé ń bọ̀ wá dé point of prayer ẹ máa ní kálukú ọ̀dà níyàn kọ́ ọmọ gbàdúrà ọmọbìnrin yìí náà tẹ́wọ́ everybody tẹ́wọ́ so bí ẹ ṣe á gbàdúrà yẹn tán lọ́mọbìnrin yẹn bá ń bá ìyàwó mi sọ̀rọ̀ pé ìyá alágbájá ń bolo wà yìí báyìí mi ní tọ́ wà ó ní ẹ̀ tọ́ wà ó ní ẹ̀ Ìbàdàn lọ́wọ́ Ìbàdàn kẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ bímọ kò jújọ́ 8 lọ ọkọ òun Ìbàfò ló wà kódà ọmọ ọba kan nígbàfò ni lọkọ òun jẹ́ nǹkan kan gbà wò nǹkan yẹn máa sọ ọmọ nọ́mbà ọkọ ẹ̀ yẹn ó ní òun mọ nọ́mbà ẹ̀ ò ní wọ́n bọ̀ jẹjọ́ káwọn pè wọ́n ṣe pé ọkọ yẹn ni nínú àpò ọkọ yẹn á ń sàkọ gbogbo ìyàwó ẹ̀ lágbájá ìwọ ni ó lò ní níbo ló wà á ti ń wọ táwọn òfin jí ọgbẹ́ yìí láti ẹjọ́ yìí fún bí ọdún 3 táwọn ti ń wá ẹ ìyẹn ní fọkànbalẹ̀ Ìbàdàn ló wà ibi tó ń wà sí ṣùgbọ́n tó ń wò ṣe ní pé tó bá ti fẹ́ pè ń sórí nọ́mbà yìí títí tó fi gádà ara wọn kó o sì ṣètọ́jú owó mọ́tò tó sẹ́ndì sí wọn tí ó gbé ìyẹn ní kó fi yẹn lẹ̀ sẹ́kọ̀ gangan wá fi mọ́tò gbé ọ onírà ó ní kọ́ mọ́ wọ̀rí ó nítorí pé kí ni òun ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì ara àwọn báyìí so ó ní títí weekend tó bá lè fi owó ránṣẹ́ sí wọn títí weekend òun bọ̀ ó máa wá ìyẹn bá mú owó tó tówó ó ṣètò rẹ̀
ṣẹlẹ̀ nígbà tí ó wà ń bá ìyàwó tèmi sọ̀rọ̀ ìyàwó tèmi wá ní lágbájá ó ní níbo ọ̀tẹ́ nígbà yìí la mọ̀ pé lọ́kọ rẹ̀ tó fẹ́ ó ní rárá o ó ní ní ìsìn bó ń ṣe rántí ẹni onínú sì ń bí òun ó tó ń bá dé lòun lè kópa sáré òní má dàrú ẹ̀ wò wọ́n dàrú ẹ̀ wò rárá o ṣe bí ìgbà tó mọ̀ pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ tó bá ti délé sáàmà gbogbo tí bá ń wí máa ṣe hò tí ọkọ yóò fi sẹ́ndì owó sí ọ ó fi lọ́wọ́ mọ́tò tó fi máa lọ ẹ̀bàjọ sọ bẹ́ẹ̀ tọkọ tí bí bá ti wá pè é èèyàn wà ń sáré tó bá ti pè é èèyàn dá lóhùn títí èèyàn fi sẹ́ndì owó ọwọ́ tó bá di weekend kọ́ máa retí ìwò so ńgbà ẹni tó gbé eléyìí dé tí wọ́n jọ ń sọ̀rọ̀ ó ṣe ló pretend nígbà tí ọmọ nǹkan kan ló tó ń bá tẹ̀ jẹ́wọ́ ọjọ́ gangan tí ó kú òbẹ̀ nígbà owó ti tẹ̀ lọ́wọ́ tó máa kúrò ní tí mo fẹ́ sọ tí mo fẹ́ pé oògùn wà ń bẹ̀ ní tí mo sọ pé oògùn wà rèé ó ní tó rántí ni pé jọ́kẹ̀rọ tẹ́ sínú ọmọ ẹ̀ tán lọ́sẹ̀ yẹn ó wá fònà títì ó lọ ra nǹkan ó wá bá ọmọkùnrin pàdé ń bẹ nígbà tó bá pàdé ìyẹn wá wo iye tó ra nǹkan tó rà tán ìyẹn bá sanwó yẹn wọn wá jọ ń sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé ọmọbìnrin yìí ní ọwọ́ tútù ló wà kò gbọ́mọ jáde báyìí òun wá ṣiṣẹ́ ń bí ni òun dẹ̀ nífẹ̀ẹ́ òun dẹ̀ fẹ́ kó ń fẹ́ akẹ́yàn sódà tó ń bá ń lọ lé káwọn ọjọ́ máa lọ nǹkan wọ́n jọ àgírí níwọ̀n àwọn àgbà tí ọmọbìnrin ń lọ ní kinní tó bá ti pè é ó ti fún un ní kinní tó bá ti pè é ó ti mọ bí wọ́n ṣe ń ríra so lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì rẹ̀ tọmọkùnrin fẹ́ kúrò níbi tí wọ́n ti lọ ṣiṣẹ́ ń bẹ̀ pẹ̀lú ọmọ kékeré òun bó ṣe gbé tẹ̀lé nu ṣùgbọ́n ìyàlẹ́nu tí mo rí ń bẹ̀ ni pé ọlọ́run ọba aláàánú jùlọ ọba ńlá ni mo fẹ́ fi yé yín pé tóun tí bó ṣe gbé ọmọ ń tẹ̀lé lẹ́yìn ìbálòpọ̀ tí wọ́n jọ ń ṣe láti gbà yẹn títí tọ́mọ ń fi dọmọ tí ń rìn kò lóyún o kò lóyún rárá o kó tó di ìgbà tí ọlọ́ọ̀bì àdúrà yẹn tọ́lọ̀ ń fi tó fi ṣàánú ẹ̀ nígbà tí ọmọ tó yẹ wá di pé ó ti discover pé ojú òun kú ti là ó pretend ń bò di ọjọ́ Saturday yẹn gangan tó dá fún ọkọ rẹ̀ ní ìbàfò owó sì ti wà lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan yóò ṣe nínú ló ṣe ó rí pọkọ tí ń jáde tán èyí tó lóògùn fún yẹn jáde tán ó dẹ̀ kó ẹrù rẹ̀ ó padà sí ìbàfò nígbà tó dé bàfò wọ́n gbà tìlùtì fún kódà ó tún padà pè wá tó dúpẹ́ púpọ̀ èyí náà wò pé ẹ bá ní òṣoògùn ń tan rẹ jẹ ní o ṣùgbọ́n àdúà lágbára bí èèyàn bá lè ṣe ó bá pẹ́ o tóògùn yẹn ti ń ṣe o tó bá ṣe púpọ̀ bá yá Ọlọ́run fàdúà borí ẹ̀ ìyẹn pẹ́ ń tọ́ bá lè gbà o ṣùgbọ́n tí ẹ bá ń sọ fún yẹn pé bóyá kò ṣoògùn ń tan ra ẹ jẹ ní o ẹni tí kinní bá bá náà bá wá kọ́ ní ó mú nọ́mbà ògùn bẹ́ o nílẹ̀ káàárọ̀ òjìrì especially Yorùbá wa yìí o oògùn tó dájú ń bẹ o Yorùbá ní nǹkan